dípò kàmpéènì níṣe ló yẹ kí APC máa tọrọ ìdáríjì lọ́wọ́ ọmọ Nàìjíríà lójoojúmọ́. Mr Macaro ló sọ bẹ́ẹ̀. Ìlúmọ̀ọ́ká adẹ́rìn-pòṣónú tó tún jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ní Adébọ̀wálé Adédayọ̀ táwọn èèyàn mọ̀ sí Mr Macaro ti sọ pé ajẹ̀bi mámọ̀ tí kógun jàlú ní ẹgbẹ́ òṣèlú APC tó ń ṣèjọba lórílẹ̀‐èdè yìí. Ó lóhun tó yẹ kí ẹgbẹ́ yìí máa ṣe kọ́ ni wọ́n ń ṣe. Ó níṣe ló yẹ kí wọ́n wà lórí ìkúnlẹ̀ kí wọ́n sì máa tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà fún ìpọ́njú àti ìnira tí wọ́n mú báráàlú dípò tó fi jẹ́ ìpolongo ìbò míì ni wọ́n ran ogun apá mọ́. Mr Macaro sọ̀rọ̀ yìí lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 3 oṣù kejì nígbà tó ń fi àìdùnnú rẹ̀ hàn sí báwọn èèyàn pàápàá àwọn mẹ̀kúnnù ṣe ń lálàsí tí nǹkan ò sì rọgbọ fún wọn látàrí ọ̀wọ́n gógó epo bẹntiróòlù tó ń fojoojúmọ́ gògò sí i láti oṣù púpọ̀ sẹ́yìn àti wàhálà owó náírà tuntun tí wọ́n ní kí wọ́n fi pààrọ̀ ti àtijọ́ ṣùgbọ́n tówó náà wọ́n bíi mí eégún. Lórí ìkànnì abẹ́yẹfò rẹ̀ ìyẹn Twitter ni Débọ̀ kọ ọ̀rọ̀ náà sí. Ó ní dípò tí wọ́n fi ń ṣe kàmpéènì níṣe ló yẹ kí APC máa rawọ́ ẹ̀bẹ̀ kí wọ́n máa tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà láràárọ̀ lọ́sàn-án àti lálaalẹ́ fún ìnira àti ìlàálàṣí tí wọ́n fà fún wọn lórí ọ̀wọ́n gógó epo yìí ní pàtó. Ìwà ìkàgbáà lèyí o. Mr Macaro tún bẹnu àtẹ́ lu olórí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin wa ọ̀nàrìbù Fẹ́mi Gbàjàbíàmílà fún bó ṣe yíjú sẹ́gbẹ̀ẹ́ kan lórí ìpọ́njú tó ń bá àwọn ọmọ orílẹ̀-èdè yìí fínra. Ó ní kò dáa bí ò ṣe sọ̀rọ̀ lórí ẹ̀ tó jẹ́ ọ̀rọ̀ nípa aṣíwájú Bọ́lá Tinubu tí í ṣe olùdíje fúnpò ààrẹ ẹgbẹ́ wọn ló ranu mọ́ nínú fídíò kan tí Gbàjàbíàmílà gbé sórí ẹ̀rọ ayélujára. Ó lóun retí pé kí ọ̀gá àwọn aṣòfin náà sọ̀rọ̀ ìtùnú, ọ̀rọ̀ ìrètí àti ìgbọ́kànlé fáwọn èèyàn kó sì fi hàn pé òun lẹ́mìí ìfọ̀rọ̀rora ẹni. Àmọ́ ọ̀rọ̀ bó ṣe jẹ́ pé lẹ́yìn Tinubu kò tún sẹ́ni tí ipò ààrẹ tọ́ sí ló jẹ aṣòfin náà lógún. Débọ̀ ní ipò táwọn aráàlú wà lásìkò yìí kò dẹrùn rárá ni ó sì ṣèyàn láàánú. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.